mi wáyé ó wá nà mí ni o, ó nà mí bí ẹni tó máa kú, ó nà mí bí kúkú bí yíyè. Ó ní wípé ìyàwó burúkú ni mí, ó ní èmi fẹ́ kó ń kú sí hospital ni. Ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ntán reality show. Ó ní wá ṣe àkànṣe lórí òtún ètò yìí. Ó wá nǹkan fìdílé ẹ̀ka jẹ́ máa fìtí gbéyàwó ọ̀rọ̀. Àǹtí Ṣeun, bọ́kọ mi ṣe dé, èmi ò tiẹ̀ sí nílé. Mo ti bọ́kọ mi nílé. Bí mo dẹ̀ ṣe dé, mo kí wọn ẹ kú ilé sà. Ó ní ẹ káàbọ̀ mà. Báwo wá lára yín? Ó ní òrí pé lórí burúkú ìyàwó ni òun. Báwo mo ṣe dé lórí burúkú nítorí Ọlọ́run? Ó fẹ́ kí n kú sí hospital. Wọ́n ní kó o mú ìwé wá, kó o mú wo ATM wá kó fi gbowó. Ó ní rárá. Ìwọ ọmọbìnrin yìí kò jẹ́ sí wàhálà ń bẹ. Bó ṣe súnmọ́ mi nìyẹn. Ó ní náà mi fẹ́ kú. Ó ní tó bá yá àwọn fámìlì ẹ̀ wọ́n wá gbé ẹ́ bíbáyìí. Olóṣù oníranù. Àǹtí Ṣeun, mo wà nílẹ̀ nígbà tí ó máa tó ìṣẹ́jú 5 òye kọ́ mi. Nígbà yìí mo ti pè ya kọ́ mi. Wọ́n ti ní kí n máa bọ̀. Mo á mú ọmọ mi, àwa ń lọ síbẹ̀. Nígbà tí màá fi débẹ̀, kí n dé ẹsẹ̀ dé inú kọ́mpáànì ọba yìí, mo kàn ṣubú rẹ̀ ni. Àǹtí Ṣeun, wọ́n gbé mi lọ sí hospital. Nígbà tí mo dé hospital, wọ́n ní ṣé mi mọ̀ pé mo lóyún ni. Mo ní mi mọ̀ pé mo lóyún. Wọ́n ní pé bí mo bọ́ ṣe wo oyún yìí, oyún ìfẹ́ bọ́lẹ̀ oyún kẹ̀. Ìgbà wo ni mo lóyún? Ìwọ náà wọ́n bá. Wọ́n ò sórí ẹ̀dẹ̀ fún mi. Oyún. Báwo mo fẹ́ ṣe? Wọ́n ní mo lóyún o. Àǹtí Ṣeun, ìyá ọkọ mi ní ṣóyún wà ní good position. Wọ́n ní ó wà ní good position. Wọ́n ní but threatening abortion lélẹ̀. Ìyá ọkọ mi ní tó yẹn bá wà òkè tó ṣe save, wọ́n ní ẹ fún yẹn lẹ̀. Wọ́n ní àmọ́ tó yẹn ò bá wà òkè tí ò ṣe save, wọ́n ní ẹ jẹ́ ká ẹ bá clean ni. Àwọn doctor ní oyún yẹn ṣe save. Wọ́n ní òkè kò sí wàhálà. Ìyá ọkọ mi sanwó hospital. Ọjọ́ 6 ni mo lọ hospital. Kódà wọ́n ní kí n ṣì dúró, mo ní rárá mo ń lọ. Ìyá ọkọ mi ní kí n dúró dọ̀ àwọn, mo ní rárá mi ò dúró sọ́dọ̀ wọn. Mo máa lọ́jú sílé. Torí mo fẹ́ sunkún. Mo sì mọ̀ pé tí máa lọ́dọ̀ ìyá ọkọ mi, mo lè má lè sun ẹkún tí mo fẹ́ sun. Ìyá ọkọ mi ò ní gbà. Ọkọ mi wá wò mí o. Wá. Ìgbà tí ò rán mi iṣẹ́. Nígbà tí mo délé, mo sun ẹkún kan kíkorò ni. Wá lábúrò ọkọ mi kan. She is a doctor. Kò sí Nàìjíríà. Ìlú Amẹ́ríkà ló ṣe lé. Wọ́n wá sọ fún pé mo lóyún. Wọ́n sàlẹ̀ bóyá bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ó ní èyí tó tún wà ní Nàìjíríà. Ilé tó fi lè fẹ́ lọ ṣe church. Ṣé mo pé scam ní church ni? Àǹtí Ṣeun, ẹni wá place mi sórí salary every month. Tá bá sọ pé ẹbí ọkọ mi ń dà, ẹbí ọkọ lẹbí ọkọ mi. Àmọ́jọ́ tí ọkọ mi bá rántí pé mi mọ ọmọ wọn lọ sí church, inú wọn kì í dùn sí mi. Àmọ́ ọmọ wọn ti bá wọn sọ̀rọ̀ pé ó lè bá àdàlẹ̀ mi náà wá káàkiri. Àwa la kọ́lé wa o. Ṣàdédé oyún mi ti ga. Ọkọ mi wá ń sọ káàkiri pé òun ò sún mọ́ mi. Níbo ni mo ti róyún? Òun ò sún mọ́ mi. Níbo lè mi ti róyún? Ọkọ mi ò wálé mọ́. Inú ti di èèwọ̀ fọ́kọ mi. Àǹtí Ṣeun, oyún tó wà nínú mi oṣù 7 lóyún mi wà. Mo fẹ́ lọ pé 8 months. Mo rí àwọn kan tó wá sílé. Wọ́n ṣáà ń wọlé wọn kámẹ́rà. Kí ló ṣẹlẹ̀? Láti ìbọ̀lẹ̀ ti wá. Wọ́n ní ẹni tó nílé wọ́n fẹ́ tà. So àwọn wá ṣe kámẹ́rà lé. Àwọn ni lọ́yà tó wà ń charge ẹ̀. Mo ní òkè. Gbogbo ìyá ọkọ mi ní kí n fílẹ̀ kí n jí ó tà. Wọ́n ní ṣe gbógun ẹ̀ ni. Òun ló owó tó fi kọ́. Fílẹ̀ jí ó tà. Ṣàtọ́jú ara ẹ kó tọ́jú àwọn ọmọ. Mo ní òkè. Mo wà ń bẹ ẹjọ́ kejì ẹnìkan advice mi. Wọ́n ní kí n kọ not for sale sára lé. Mo bá kọ not for sale. Not for sale tí mo kọ sára ilé.
mo kọ not for sale not for sale mo kọ gbogbo fẹ́ǹsì ilé wa pátápátá not for sale ni àwa làwa kọ́lé wa. Ó mà ṣe o. Ọkọ mi wá wálé mo wà nínú mi dẹ̀ sì ga ó dẹ̀ mọ̀ pé operation lòun máa fi ń bímọ wá rí òun fẹ́ jáde tí ìbá ṣe pé òun gbójú kó bẹ̀ ó fẹ́ fi ilẹ̀kùn yẹn mú òun tó yẹ bọ́ta báyìí ó kọ́ gbẹ̀ni ẹ̀kọ́ gbàlẹ̀kùn mú òun lọ́wọ́ nítorí òun tí ilẹ̀kùn ó dẹ̀ ń gbálẹ̀kùn òun mọ̀ pé òun ò pé ta ló ń gbálẹ̀kùn yìí òun tó òun wà lẹ́jọ́ kínní kan gbé gbàlẹ̀kùn mú òun lọ́wọ́ ni ló bá ní ẹ wọlé ẹ wọ wájú yìí ẹ wọ ẹ̀yìn this house is my house I have the documents with me the document is my house ló bá ní táwọn ni madam yẹn ó lóun ti fẹ́ máa lọ tẹ́tẹ̀lẹ̀ wọn wò pé ju ẹ̀jì o lọ ìyá ló ń kó jẹ̀yàn àmọ́ òun fẹ́ kó nà òun pé nǹkan kan wà lọ ṣe òun torí ilé tí ìṣòro lòun kọ́ ebóun ló kọ́lé ẹ̀ ẹ̀mí kankan lè kó òun padà bóun ṣe padà òun wá kí wọn ẹ ká sùn ọkọ òun ni òun ni ìyàwó ẹ̀ kódà mọ́mí ẹ̀ ló ń ṣe bá sọ̀rọ̀ lórí fóònù tán òun bá pe mọ́mí ọmọ yín fẹ́ ta lé mọ́mí ní yóò tà á àwọn ìyá ìjọ yẹn àwọn ló ń tì í yóò tà á àmọ́ ṣá o àwọn máa ṣépè fún mọ́mí ẹ̀ sáà ń pariwo lórí fóònù nílé kan níṣẹ́ gbọ́ mọ́mí ẹ̀ tó ń sọ̀rọ̀ property àwọn méjèèjì ni oníkó ló kọ́lé ẹ máa rí i pé orúkọ tẹ bá rí bẹ́ẹ̀ Mr. kìnìkan and kìnìkan orúkọ mi ló wà ń bẹ̀ bí property ni so kò lè tà á láìsí wípé èmi náà fẹ́ ọ sí kó tà èmi ò dẹ̀ fẹ́ tà ṣé tó bá tà bó ni fẹ́ máa gbé pẹ̀lú inú mi ó ní èmi kọ́ ni mo lóyún inú ẹ̀ ìwọ ló mẹ́ni tó ń bá ẹ̀ sùn tó lóyún inú ẹ̀ ó ní ta ló ń bá mi sùn ó ní ṣe bí bàbá bó ló ń bá ẹ̀ sùn ìwọ olóńfẹ́ ọkọ ọmọ ìyá àjọ ẹ̀ olóńfẹ́ ọkọ ẹ̀ torí pé mi wà lé wá sùn ó ti bílí pé mò ń fẹ́ ni òun náà wá fẹ́ sún padà gbogbo evidence ló wà lórí fóònù yìí gbogbo chat yín gbogbo ìbásọ̀rọ̀ yín wá fún ẹ lóyún òbẹ́ máa jogún ilé mi ni wà ti ìyẹn tí wà responsible kíní kan mo ní bàbá bólú mo sọ pé èmi àtòun fẹ́ra wa ní ìbẹ́ jiyàn àmọ́ ọkọ mi ẹ bá sọ pé oògùn ni wọ́n fi dè ẹ́ mọ́lẹ̀ irọ́ ni mo pa oògùn kọ́ o mi bá sọ bẹ́ẹ̀ oògùn kọ́ làákàyè ibi tó ṣiṣẹ́ mọ nìyẹn ò dẹ̀ ní làákàyè ó ní kíni ó fẹ́ máa nu àwọn tó wà bẹ́ẹ̀ ni pé ẹni èèyàn tó níbẹ̀ fẹ́ nu lóyún àánú ẹ wà responsible lóòótọ́ kí ló sọ ẹni èèyàn tó níbẹ̀ ẹ̀wọ̀n kọ́ lọ lóyún inú ẹ̀ ṣe bí ìyàwó yín ni mo ní ẹ wá wo sitting room legal wife ni mí mi ì sí ìyàwó orí àkìtàn mi ì sí ìyàwó tó mú lẹ́gbẹ̀ẹ́ kọ́nà ẹ fi ilẹ̀ àwọn máa ta léyìí láéláé ẹ bá ra léyìí yóò mọ̀ pòkù wọlé yóò mọ̀ pòkù jáde ni yóò mọ̀ ṣe kíní kan àwọn tó fẹ́ ra lé àwọn ò lè ra o èpè olóyún wọn ṣáà lóyún ó ní wàhálà ìtàwọn tó ẹ̀ tó bá fi lè lọ tó mí ìṣòwò yẹn wo sọ̀pọ̀ náà máa ṣe kíní kan ni Ògún máa ṣe kíní kan ni Ọya máa ṣe kíní kan ni wọn ní ìrà ìdàkẹ́dà tó bá ra lé tó bá ti ń ṣe tẹ́tẹ̀lẹ̀ tó bá ti rà á kò ní ṣe mọ́ ìdàkẹ́dà tó bá ra lé tó bá ti ń ṣe kíní kan tẹ́tẹ̀ bá ti ń ṣe kíní kan kò ní ṣe mọ́ ẹ̀rọ tó bá ra lé ó ní wọn bẹ̀rẹ̀ sí ṣí àwọn ìpè ńláńlá àgbọ̀ yíká àgbọ̀ sórí nù wọn wá pé òun àdàmì ní sùúrù ọkọ yín ni àmọ́ pé ìjà wà láàrin yín tíjà bá jẹ́ di orí máa ń dòwe ni wọn láwọn fẹ́ tà àwọn akọlà fọ́ọ̀sì láti wá tà ọdún èèyàn kan ló mú wọn wá mọ́mí church àwọn náà mú wọn wá but ẹ sọ pé ẹ fẹ́ kí wọ́n ta ẹ̀ àwọn náà jáwọ́ àwọn ò ní bá wọn ta wọn kọ́ lọ mọ́lòmí tó bá wọn ta bá kúrò ìgbà tó wọ́n rí pé òun rí ta wọ́n bá wọ kí láwọn fẹ́ ṣe wọ́n bá lọ fi lé yẹn yàwó èmi dẹ́wà nù ún títí tí mo fi bímọ mi ò rọ́kọ mi o as usual òun ti mọ̀ pé operation ló máa fi bímọ ó lọ síbẹ̀ ó sọ operation fún òun gbà tó máa sọ operation fún òun bọ́mọkùnrin làǹtìlanti inú òun dùn òun náà òun ò lọ sọ́dọ̀ ìyá ọkọ òun ilé òun lòun á lọ ilé òun lòun dé sí òun náà òun ṣekú mọ́ ẹ ṣáàjẹ ká àwọn tó bá wá káàkiri wọn ṣe àṣekú mọ́ ó lóun jẹ́ wà òkè òun tọ́jú ọmọ òun nígbà tó ọmọ òun pé 6 months lọ́nà lọ báwọn báńkì ṣe mú ìwà nìyẹn wọ́n mú ìwà
6 months yìí church lọkọ òun wà o kódà ọkọ òun ti di àgbààgbà tó máa ń jókòó sórí pẹpẹ ọkọ òun ti di àgbààgbà tó máa ń jókòó sórí pẹpẹ ọkọ òun ti wá ní ìpè gẹ́gẹ́ bí ìṣe wọn ó ti ní ìpè àṣé owó tọkọ òun àṣílẹ tó fẹ́ tà ọkọ òun fẹ́ tà kóhun àtọmọ mọ́mì kájọ lọ travelers lọ sí Canada ni àṣé owó yẹn àṣé wọn fẹ́ fi travelers ní so àwọn tó wá fẹ́ bá wọn ṣe wọ́n gbá wọn bí àwọn mọ́mì ló mọ̀ ń pa ẹ̀ o bí àwọn ọmọ ń pẹ̀ mí mo ṣàmì pé wọ́n gbá wọn lówó travelling yẹn ó ti lè fi lé yáwó so wọ́n jẹ̀ ti gbá wọn church ló wà ó ti ní pé ó náà ti ṣe bí àwọn pastor so ó kó òun nìkan òun wà nílé so ọkọ woman yẹn gan ọkọ ìyá kíní yẹn ọlọ́kàn máa ń pariwo lẹ́ẹ̀kọ̀ọ̀kan church ni torí mo láwọn tó máa fún mi ní information àwọn ará church wọn lára àwọn youth gan tó máa fún wọn ní information pé wọ́n mi ò ṣe dáa but àwọn máa lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀sìn ọkọ yín every Sunday pé ọkọ yín yẹn wọ́n lo ọkọ fún wọn ok wọ́n lo ọkọ ẹ máa gbọ́ pé kó wọ́n lo ọkọ fún ni pé ìkànnì àwọn ọmọ yẹn sọ fún mi pé ní ọjọ́ kan nǹkan ìpè tí ìyá abúlé ń pariwo èwo ló ṣì èwo lórí burúkú náà èwo lórí kíndé kan náà kí ló ṣẹlẹ̀ nígbà tó máa parí kí ni wọ́n ṣe youth meeting ló bá ní ẹ wo mi ò fẹ́ rubbish mo fò ṣì kíndé kan ó bá dárúkọ ọmọ yẹn ó bá ní Ṣọlá kí ló ń bá lágbájá ṣe youth leader youth coordinator àbí ṣé youth leader àbí youth coordinator kí ló ń bá wọn sọ ó pè wọn lálẹ́ wájú sọ̀rọ̀ kíní kan igbá kan òun fẹ́ kíní kan wọ́n ní wọ́n sọ pé gbà tí àwọn gan wà ní church gan àwọn ẹ̀ṣẹ̀ máa pè wọ́n nìyẹn dúró yẹn bú wọn dáadáa gbà tí àwọn wà ní church gan àwọn ẹ̀ṣẹ̀ máa pè wọ́n mo wá pè wọ́n ní sẹ́wọ́n bèrè kí ni mo lè bá wọn ṣe wà pọ̀ kí ni mo lè bá wọn ṣe wà pọ̀ kí ló pa àjọ ń ṣe ṣé bẹ́ẹ̀ náà gbà lọ́wọ́ èèyàn kan ni so kí lọ́jọ́ ṣe oníyẹn náà jẹ́ ń fẹ́ ọkọ yín mo ní lágbẹ́já ó ní Ṣọlá ó ń gbowó lọ́wọ́ ọkọ yín pàṣípàṣí àmọ́ ọkọ yín ò lè fi ìyá bójú sílẹ̀ o ṣé ọmọ ilẹ̀ ni lè fi ìyá bójú sílẹ̀ o kódà ìgbà tó yá o wọ́n ní pé Ṣọlá sọ pé ọkọ yín sọ pé òun ò ṣe mọ́ pé kò lè máa rí ìyàwó òun fi torí pé àwọn fẹ́ra wọn irú brainwash orí burúkú wò lélẹ̀ ní kódà wọ́n ṣe fọ́tò yín o fọ́tò wo nìyẹn but one views náà ṣe fún everybody o ẹ̀yin àti bàbá Bólú mílíọ̀nù àti bàbá Bólú níbo sí òun lọ káàkiri gbogbo church báyìí wọ́n sọ pé bàbá Bólú fún yín lóyún ọmọ tẹ bí bàbá Bólú lójọ pẹ̀lú ìdájọ́ ìsọmọ àjọkọ yín rẹ̀ báyìí ó ga o ẹ wò ẹ ṣáà máa gbàdúrà kọ́lọ̀ ń yọ ọkọ yín kúrò lóko ẹrú tí wọ́n wà wọ́n ní ọkọ yín ló máa gbá church ọkọ yín máa clean chair ọkọ yín wọ́n ní mọ́tò ọkọ yín báyìí òní àjọ máa ń gbé jáde ọkọ yín ló máa drive wọn ẹ bá ní service ọkọ yín ló máa gbé wọn lọ ní tó bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni o lọ́kọ yín ni o kíní kan so owó tí wọ́n gbà yẹn wọ́n ti gbà wọn tó lọ yá wọ́n ti gbà wọn so kò dẹ̀ owó dá padà gbà tí owó dá padà mo ṣe wá nìyẹn gbà tán wá wọ́n ní wọ́n máa ṣe kíní kan gbá kan ni ìyàwó jẹ́ sọ pé òun ò ní ọwọ́ sí owó tó wáyá ó sọ̀rọ̀ pé orúkọ àwọn méjì jọ wà ń bẹ̀ bó ṣe rí pé òun sáyẹ̀nsì bẹ́ẹ̀ wọ́n ní wọ́n mú ìyàwó wọn wà náà kíní kan sórúkọ òun náà wà ní orúkọ ẹ̀wọ̀n wọn gbogbo nǹkan tó wà ní báyìí wọn àtọkọ òun jẹ nínú báwọn bá sọ pé wọn dey have to pay back ọ̀pọ̀lọpọ̀ àbúrò ẹ̀ tó wà ní Canada àbí America mi ló wá send owó bẹ́ẹ̀ gbọ́n ní bábúrò ni wọ́n ní yẹn ló ń send owó wọ́n máa send owó tó fi sanwó yẹn àwọn tó bá wọn bá ń pè ẹ má jẹ́ kó mọ̀ o báwọn ti sanwó yẹn o ẹ má jẹ́ kó wọ́n mọ̀ rárá wọ́n á sanwó yẹn nígbà tó ń sanwó yẹn tán wọ́n gba document lọ́wọ́ àwọn báńkì wọ́n sáyẹ̀nsì ìyàwó kúrò nílé ó ti lépa ó lóun lọ wálé mi gbà nígbà tó yá ó sọ pé òun lòun ti lépa kóun wá sílé òun náà ò lè ṣílẹ̀kùn kò sì kìlọ̀ owó òun àwọn báńkì tí wàá lé òun jáde ó ti sílé ẹ̀ pa àwọn báńkì tí wàá lé òun jáde kódà wọ́n ti gbé for sale ilé wọ́n sì tà ní kò lọ sí báńkì kò lè lọ sí báńkì wọ́n wà ní church wọ́n wá fún wọn ní yàrá kan church ìgbà tó yá wọn bá tí n tó wà lọ́wọ́ ẹ̀ yàrá kan yẹn ó ṣá space ilẹ̀ sí kùn church tó fi kọ́ kínní wọn wá kọ́ ní room and parlour wọ́n ṣe tọ́lẹ̀tì síbẹ̀ wọ́n ṣe kitchen síbẹ̀ bí self-con ibẹ̀ lòun àti abúlé yẹn wá jọ ń gbé wọ́n ní gbogbo ọmọ church náà ó ṣe máa mú ní abúlé kẹ tí wọ́n yàn bá ṣe sílé torí yẹn náà tọkọ bá ti wá padà wọ́n ẹgbẹ́ ìyàwó òun tẹ bá gbọ́ ọkọ tẹ bá gbáyé ọ̀lẹ ẹ̀ lè gbọ́mọ ọ̀lẹ o ẹni tẹ bá ti ẹ̀rẹ́sìn tó fọkọ yín ṣe
ó kọjá àbò olùwàjìjọ kan ó ní ọkọ tòun ó wá gbé obìnrin ó wá gbé wọlé obìnrin tó wá gbé wọlé yẹn ó wá jẹ́ kan láàrin àwọn òkè ẹ jẹ́ kí n sọ fún yín ara àwọn ẹlẹ́mìí tó máa ń ṣiṣẹ́ fún mọ́mì tá fẹ́ jọ jíṣẹ́ kínní kan ara àwọn ló gbé wọlé tó ń bá lájọṣepọ̀ lọ́wọ́ torí yẹn ti lọ sílé lọ́dọ̀ ọkọ tiẹ̀ àti ọkọ tí wàá polówó pariwo so àwa lọlé ìyẹn tó lọlé lọ́dọ̀ ọkọ tiẹ̀ kò mọ̀ pé ó máa tètè wá bẹ́ẹ̀ yẹn ó ń bá yẹn sùn lọ́wọ́ bóyá bá yẹn sùn lọ́wọ́ báyìí ni ìyàwó ẹ̀ wọlé dé ìyẹn ìyá Bólú wọlé dé nígbà tó wọlé dé ó bá wọn bẹ̀ àkàkọ́ sọ pé kókó sẹ́tì o kó ṣe kínní o wọ́n yọjú ẹ o wọ́n ṣe gbá ó yọ ọmọ orogún bọ́ọ̀bẹ̀lẹ̀ nípa báàdà nínú pé yọ bóyá báyìí kó gbélé obìnrin yẹn ní ara báyìí ẹsẹ̀ ọkọ òun ló gbélé ibi orókún ọkọ òun ló gbélé wọ́n á ní pé orókún yẹ̀ wọ́n sì gbọ́kàn lọ sọ ibi tó ti ń to ẹsẹ̀ nìyẹn wọ́n ṣe pé òun yẹn pé ẹjọ́ má bínú ọkọ yín wà ń bẹ nígbà tí mò ń sọ yìí ọmọ òun ti kọjú ọdún kan o so ọkọ òun ti wà ní ṣọ́ọ̀ṣì yẹn automatically for 3 years nígbà yẹn wọ́n láti ṣe wọ́n ṣe pé òun yẹn pọkọ òun yẹ̀ lẹ́sẹ̀ òun náà òun ò lọ́kọ ọkọ òun ti kú tipẹ́tipẹ́ ẹ bèrè lọ́wọ́ wọn kó sọ ìyàwó wọn fún yín àti ṣeun mò ń bọ̀.